Now, ẹ má bínú ẹ̀yin tí mo fẹ́ send kíní yìí sí. Mo gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu Ọmọlúkà Great TV nípa ọ̀rọ̀ Odùduwà Nation. Wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn, in fact mo fẹ́ pray, mi ò gbẹ́ ẹran èmi ò tiẹ̀ lè pray bẹ́ẹ̀ ní ronú lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ ohun tó ó mú mi lọ́kàn gan. Ó mú mi lọ́kàn gan. Now wọ́n sọ àwọn owó kan tó wọlé láti Èkó ní port nìkan tí ìjọba lè sọ pé 1 trillion làwọn rí. Owó tó dẹ̀ ń rí dẹ̀ lọ bí 3 trillion tí ò kì í ṣe owó kékeré. Pé even gan Tinubu gangan fúnra rẹ̀ owó tó rí owó kékeré pátápátá ló ń rí. Owó tó rí ò já mọ́ nǹkan kan rárá. Ṣùgbọ́n lójú ti wá Tinubu ti tàwa ni. Ṣùgbọ́n Tinubu gangan fúnra rẹ̀ ohun tí wọ́n fún ò tó nǹkan kan. Ṣùgbọ́n lójú wa bí bó ti gbowó owó tó gbà ò tí ì tó nǹkan kan. Nígbà tó ń pa owó lẹ́kọ̀ọ́ tó ń kó lọ Àbújá tó ń fóun change díẹ̀. Now mi fẹ́ kí Ọmọlúkà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn àwọn ọba mi ò mọ̀. Wọ́n kàn rí pé wọ́n fáwọn ní owó ni. Owó tí wọ́n ń generate ní Èkó lásán. Ní Èkó lásán ní port kò ń ṣe owó kékeré. So àwọn ọba ò mọ àwọn àṣírí yìí. Wọ́n á fẹ́ bẹ Ọmọlúkà pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo àwọn fáìlì tẹ́ ṣí nínú program ìjẹta ìjẹrin nígbà tẹ́ wà ní Àpápá l'Ékòó ẹ jọ̀ọ́. Ṣé ti rí ẹni tó bá lóye ló máa mọ nǹkan tẹ́ ń sọ ọ̀rọ̀ yẹn lágbára gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà Yorùbá ò mọ̀. Tinubu gan ìtì tó mọ̀ ń bẹ̀ ó mọ̀ ń bẹ̀ ni nǹkan tó fún táwọn àgbààgbà Yorùbá bá lè dìde. So fẹ́ ká jókòó káwọn ọba ẹ pé àwọn ọba yẹn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ tí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tébù ẹ̀ níwájú wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Torí mo rí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó yé bá yé àwọn ọba yẹn àwọn ọba yẹn bá ní òye pé so adúrú nǹkan báyìí ni wọ́n ń kó ọ̀rọ̀ pé wọ́n ń dẹran kọ́ ọ̀tọ̀ tún nìyẹn. Ohun tí wọ́n kó kọjá pé wọ́n ń dẹran èyí tí wọ́n rí l'Ékòó nílẹ̀ Yorùbá nìkan ká má tí wàá sọ àwọn góòdù wa tó ń wà káàkiri. Ẹ jẹ́ kí òye yé àwọn ọba yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká sit àwọn ọba yẹn down. Gbogbo nǹkan tó ń kó yìí náà wọ́n kó gbogbo èrè wa wọ́n kó wọ́n tí wọ́n ń là lé àwọn ọba lọ́wọ́. Àwọn ọba ló yẹ kó máa pàṣẹ. Wọ́n ti fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ti fi gbá àwọn ọba sẹ́yìn. Wọ́n wá ń fún àwọn ọba ní nǹkan kéékèèké. Ẹ jẹ́ káwọn ọba yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe meeting pẹ̀lú àwọn ọba yẹn ẹ̀yin ọba báyìí ló ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí mo rí pé kò bẹ́ẹ̀ yí àwọn ọba kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹni tó bá ti gbọ́n ẹ jẹ́ kó sọ fún ẹni tí ò gbọ́n. Ọmọlúkà Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Kókìkí Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àtẹ̀yìn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ máa send kíní sí Kókìkí náà pé ọ̀rọ̀ tí Ọmọlúkà sọ lórí nǹkan tí owó tó ń wọlé ní Èkó nìkan ká má ti sọ gold ká má ti sọ tàwọn customs. Owó tó ń wọlé l'Ékòó yẹn nìkan ẹ jẹ́ kó sọ fún àwọn ọba káwọn ọba mọ̀ kí wọ́n rí pé náà ẹni tó ń rí 1,000 tó wá ń fáwọn ọba ní 50 naira ní kẹgbà àwọn inú àwọn ọba yẹn dẹ̀ ń dùn pa àwọn orú wọn dẹ̀ rí nǹkan kan náà. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí mo ti sọ yìí Ọlọ́run máa jẹ́ kó tún yé yín jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọba yẹn pé àwọn ọba ẹ bá wọn ṣe meeting pé àwọn ibù yìí ìdí tí wọ́n fẹ́ ká lọ rèé. Nǹkan tó ń jẹ yẹn ti dùn mọ́ wọn. Bọ́n wá ṣe ń jẹ́ náà wọn ò fi tún ilẹ̀ Yorùbá ṣe. So ẹ jọ̀ọ́ a fẹ́ wọn mọ́. Oòduà Nation la fẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ yẹn ẹ̀yin èèyàn yìí Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Ilẹ̀ Odùduwà máa gbé wa. Ẹ̀mí Ọlọ́run máa darapọ̀. Jésù á ràn wá lọ́wọ́. Gbogbo tó ní ká gbọ́ láti fi jàjà yìí ni kó lò. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lágbára Ọlọ́run lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. So Kókìkí Media Bàbá Ìjẹ̀ṣà Ọmọlúkà ẹ jọ̀ọ́ àwọn ọba yẹn ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí yé wọn. Gbogbo nǹkan tá à ń sọ ó jẹ́ àgbóṣe òrùn létí wọn ni. Ṣùgbọ́n eléyìí tí Ọmọlúkà sọ ní Èkó yìí ẹ pè wọ́n sí àkíyèsí. Ẹ wá wo adúrú owó tó ń kó lọ. Ṣùgbọ́n wọn ò fẹ́ kó wọ́n sẹ́nibọ́dì ní. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin sì ní agbára ẹ pè àwọn ọba yẹn ẹ sì tì wọ́n down. Kókìkí Ọmọlúkà Bàbá Ìjẹ̀ṣà àtàwọn kọ̀ọ̀kan tó bá lè ẹ bára yín sọ àwọn ọ̀rọ̀ yìí. Ẹ wá lọ ẹ̀yin ọba la fẹ́ bá sọ̀rọ̀ yìí. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà ẹ dìde táwọn ọba bá dìde kó fa Tinubu náà mọ́ra pé Tinubu wá o
ó tiẹ̀ lè ṣeé ṣe o ó bá tẹ̀ máa ṣe máa jó lórí wàá jó lórí Odùduwà nation ni o kó fi wisdom fà á mọ́ra kóun náà lè kájọ jàjà yẹn lọ́wọ́ jàjà yẹn tán wọ́n lè padà ṣe ìdí ẹ̀ mọ́ lọ́wọ́ kóun náà lè support. ẹjọ ọgbọ́n ni o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàdàn ní ọjà àwọn ọjà tó ń jóná yẹn plan work àwọn Fúlàní ni àwọn support àwọn ọmọ wọn láti máa ṣe ohun tí ò dára àwa tó jẹ́ ọmọ tàwọn bàbá wa àwa fẹ́ ṣe ohun tó dára àwọn bàbá wa ò support wa ẹjọ nítorí Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ o Ọlọ́run máa ràn àwa lọ́wọ́ o Ọlọ́run máa ràn àwọn ọba yẹn lọ́wọ́ o àwọn ọba wa gbọ́dọ̀ support wa for now wọ́n gbọ́dọ̀ support wa ìjọ so ilé mẹ́sẹ̀gì mọ̀ pàṣẹ sí Koiki Media Ọmọlúkà àtàwọn kọ̀ọ̀kan ẹjọ nítorí Ọlọ́run ẹjọ àwọn ọba yẹn kájẹ́ kọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹjọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọjà tó ń finá sí yẹn àwọn ìjọba mọ̀ sí àwọn àgbààgbà àwọn Fúlàní yẹn mọ̀ sí wọ́n jọ plan ẹ̀ ní ọjà yẹn ò déédéé máa jóná so ẹjọ àwọn Yorùbá jẹ́ kó gbáradì lórí àwọn ọjà tó wà láwọn Ìbàdàn ilẹ̀ Yorùbá tó kù kó máa múra lẹ̀ kó máa ti rí anybody ẹni àwọn kó máa fáyà kó máa fojú kó máa fojú dáṣọ wù wọ́n Ọlọ́run àrùn àlọ́wọ́ lágbá Ọlọ́run ẹjọ ẹṣẹ́ lórí ẹjọ.